ṣé dáhùn kí n lọ́wọ́ fún ìdá bọ̀dọ̀ mi èrè ló bá fún ìdìbò ẹ̀rọ tó rí wa náà súnmọ́ ara tó olórí àwọn ẹlẹ́bọ náà ni yín mo recognize yín pé ẹlẹ́bọ nìyí táwọn ẹlẹ́bọ bá bẹ̀ yẹ̀yìn sí olórí wọn olórí wọn nìyí gba táwọn ẹsẹ̀ ní tẹ̀lẹ̀ ló kọ gbogbo òlu tí ó kò wá ẹ̀yin náà ló wà represent ẹ̀ sí olórí ìtàwá o mùsùlùmí tó wà gbà pé èlò lórí wa ó ti wọ̀ ná ìdóòlù òṣèlú jáde kó tó jọba àwọn onímọ̀ tó lágbára ni wọ́n fi fẹ́ pa lóhùn dà wọ́n fẹ́ pa ọkọ rẹ̀ rẹ́ wọ́n fẹ́ pa máa sọ̀rọ̀ torí yóò jẹ́ kí ọyẹ olójútùú gíga ó lè bẹ̀rẹ̀ sí máa lójútùú látọ̀dọ̀ tí èyí tó kù ní tá a bá lè láwọn ọba tó pọ̀ táwọn ló dúró tì tí wọ́n wà fọ́ọ̀mù ìgbìmọ̀ ọba mùsùlùmí tẹ bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ọba ẹ béèrè lọ́wọ́ ọba Christian kó sọ̀rọ̀ on behalf of Christian ẹ béèrè lọ́wọ́ ẹlẹ́bọ kó sọ̀rọ̀ on behalf of ẹlẹ́bọ ọba kan kó má sọ̀rọ̀ on behalf wa. mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá wípé kẹjọ ẹ bá wà dárakùnrin ní ẹkùn ẹ̀yin náà gbọ́ lẹ́nu ẹ̀ pé gbogbo àwọn nǹkan tó sọ èmi rò wípé ohun tó ṣe kókó nídìí ẹ̀sìn ní ká gba àlàáfíà láàyè tí ìlú ò bá tòrò ṣé kìrìsìtẹ́nì á lè lọ sí church ṣé mùsùlùmí á lè lọ sí mọ́ṣáláṣí ṣẹlẹ́sìn bílẹ̀ sálẹ̀ gbẹ́bọ so àlàáfíà ní kókó tó bá sọ wípé títorí pé ọba kan ò jẹ́ mùsùlùmí nínú ìlú kan wọ́n sọ fáwọn mùsùlùmí tó wà ń bẹ wípé wọn gbọ́dọ̀ gba ẹni gẹ́gẹ́ bí ọba wọn ẹjọ́ àwọn ìlú tó wá jẹ́ wípé kìrìsìtẹ́nì náà wà ń bẹ ṣùgbọ́n tó bá bẹ jẹ́ mùsùlùmí ńkọ́ fún àpẹẹrẹ ní Ìwó ń sìn ṣé kìrìsìtẹ́nì ò sí Ìwó ni are you telling me pé káwọn kìrìsìtẹ́nì tó wà ní Ìwó kán máa họ́nà Olúwo gẹ́gẹ́ bí ọba torí pé kìí ṣe kìrìsìtẹ́nì tábà ní ká máa lo system yẹn sílùú àtòrò ṣé mo pé system tí wọ́n fẹ́ lò ní Ògbómọ̀ṣọ́ ilé tó fi ń gbógun ti bàbá yẹn torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì so wọn fẹ́ máa tẹríba fún máa yí dẹ̀ wà lára àwọn tó ń dá rúgúdù yẹn sílẹ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń jẹ ọba nílẹ̀ Yorùbá kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ ìdílé lọ́ba jíjẹ nílẹ̀ Yorùbá kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn ilẹ̀ Lárúbáwá kọ́ ló wá ń dèèyàn ní adé ọba jíjẹ nílẹ̀ Yorùbá kì í ṣe pé àwọn Arab ló wá ń dé ọba wa ládé kì í tẹ̀sí àwọn ará Israel so tí wọ́n bá máa mú èèyàn wá sọ pé torí pé òun gba ẹ̀sìn àwa ní tọ́ba tí ó wà nínú ìlú wọn ò bá ti jẹ́ ẹlẹ́sìn òun ò lè recognize gẹ́gẹ́ bí ọba tí a bá dẹ̀ ṣe àkíyèsí ẹ má bínú mi ìbú ẹ̀sìn kankan àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn mùsùlùmí àwọn ló ń dá kíní sílẹ̀ àwọn gangan ló ń dá kíní sílẹ̀ so ẹ má ẹjọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá nínú ẹ̀sìn mùsùlùmí tó yeye ìjà gba àlàáfíà láàyè àlàáfíà lálẹ́ fi sí ẹ̀sìn ọ̀rẹ́ sọ ajá máa dé lórúkọ mi bá mi ṣe fídíò èrè ó dàbọ̀.